Madam, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ kò mẹ́nì kankan lọ. Madam, ẹ̀yin náà ẹ kókun. Adaranjẹ ni wá lórí àwọn ọmọ t'Ọlọ́run fi fún wa. Adaranjẹ what? Afa, ṣé torí mo ti jẹ́ kẹ́ wọlé tí mo tú bingo lẹ̀ fún yín torí èrè ń wọnú ọ̀rọ̀ sí mi. Tẹ́tẹ́ wo bẹ́ẹ̀ jókòó sórí chair mi comfortably. Ẹ gbẹ́sẹ̀ lẹ́jọ́. Ṣé èmi jọ ẹni tó ń dẹ ẹran jẹ? Èmi máa ń bu ẹran ní lọ́wọ́ kitchen mi. I'm bougie and classy. Tí ẹ bá ṣe bí wèrè, máa pe Inspector General of Police kó wá bọ́ndù yín dànù pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ́ rádaràdà yìí. Madam, ẹ má bínú. Mo mọ̀ pé bínú ṣe ń bí yín lẹ ṣe ń sọ̀rọ̀ báyẹn. Àmọ́ ẹ bá bá wa tan ìmọ́lẹ̀ sí nǹkan tó wà nílẹ̀ yìí. Àfáà gidi ni ẹja náà. Ẹ mọ̀ nǹkan tẹ́ ń sọ. Ṣé láwọn ọmọ rádaràdà yìí lọ́jọ́ kìíní àná? Pín. Ẹ káàsán ma. Ẹ káàsán ma. Ẹ káàsán. Ẹ kásápò yín. Tó bá yẹ pé jẹ́ ọmọ Yorùbá gidi, ṣé bóyá ń kúnlẹ̀ nílé tí yín nìyẹn? Abìnrin ma. Ẹ káàsán. I'm paying your salaries. Ọmọ ọ̀dọ́ lásán lè jẹ́. So tí bá fẹ́ kí mi with respect. Fún nǹkan tẹ́ ṣe yìí, máa lọ bá yín jẹ́. Ṣé bẹ́ẹ̀ ń já wèrè lọ́mọ ni? Ṣé wá ní pé mo ní right láti bínú? Ẹ má bínú. Good afternoon. Good afternoon. My name is Inspector Kunle from Onijakuja Police Station. Inspector Kunle mi tí ní kẹ́ wá bá mi arrest. You're under arrest. Do you mean me? Yes, ma'am. Me? Move, Jara. If you don't watch your mouth, I'm going to sue you. Madam, mo máa gé ọjọ́ o. Shut up! You cannot get me jẹ. Do you know me? Ìtọ́ni yóò dà bó dọ́là ohun àfoníṣe yóò dára ìtàn bó dọ́là yé. Má ṣe.